شهادة يمهى بها ربنا الصغير والأكبر. Àjẹ́rìí pé kò sí ìtọ́ta tó tọ́lọ́run jẹ́ ní gidi níjọ́ oníṣàtì nígbà míì bí kìí sọ lọ́wọ́ ọba ọ̀kan ṣoṣo. Ní ìjẹ́rìí pé bí ẹ bá jẹ́rìí bí abẹ́ lọ́wọ́ sí gbà wọlé ẹ̀ṣẹ̀ rẹ̀ tó kéré àti tó tóbi ọlọ́wọ́ àbápò fún yẹn. Wọ́n ṣe rẹ̀ lórí ìdẹ̀dẹ̀ ọlọ́bí ìyẹ̀dẹ̀ Muhammadan sallallahu alaihi wa sallam abduhu wa rasuluhu. Àjẹ́rìí pé ọ̀gá wa aṣíwájú wa àdáwọ̀ àmọ́ tó kọ́ wa kúrò láàrú sínú òkùnkùn láti wà nínú mọ́lẹ̀ ẹrú sí ọlọ́run ní ṣe bókìkí rẹ̀ ti gbálẹ́ gbogbo gbàgbáyébọ̀nì náà òjíṣẹ́ ọlọ́run ní ṣe kìí ṣe ọlọ́run. صاحب المعجزات التي بطول الزمان ذكرها ينشر. Ní àdájọ́ ọ̀gá wí ẹni tó ní kó gba àwọn nǹkan àgbàyanu ní pẹ̀lú wíwáyé pẹ̀lú líláyé pẹ̀lú lílọ rẹ̀ báyé ti wò ó dùn tó tọ́pọ̀ tó tọ́pẹ́ tó bẹ́ẹ̀ náà ni ìyàgbẹ́bí àtọ́lá nẹ́bí ọmọ tẹ̀síwájú sí tí ó sì máa ń tàkálẹ̀ sí. اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم. Ìjẹ́ àti ìyàtàlájọ́ ọlọ́run ọba ní ọmọ aṣíwájú rẹ̀ ní alápàdé ni. ورسول سيد سند العالمين. Òjíṣẹ́ ọlọ́run ni a tó fara ti yẹn ní ńlá ni. بالقرب الرحيم. Ẹgbẹ́ àánú ni. سيدنا محمد وآله وآله وصحبه صلاة وسلاما دائمين متلازمين إلى يوم المحشر. Ìjẹ́ àtàlájọ́ ọlọ́run tó wà tẹ̀lé ara wọn tó wà yàrá wọn. Fáá láti ṣe kíkà ní tí èdè ọjọ́ àkójọ lọ́rọ̀ pàdé wájú ọlọ́run. وسلم تسليما كثيرا. Ọlọ́run àti àdéhùn kọ́kọ́. آمين. عبادة الله تعالى. يا الذين آمنوا اتقوا الله قولا سديدا يسري لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين. آمين. عباد الله سبق في علم الله كما ورد في الخبر ما كان وما يكون. Oṣù wà bẹ́ẹ̀ síwájú rí níjọ́jọ́ tí ṣí kankan tó ẹgbẹ́ mọ̀ ọlọ́run ní ibi àtọ́lọ́run náà lára tí ó máa bẹ èyí tó ti bẹ kọjá èyí tí bẹ lórí ìṣàkíkà mi tí ó tún dé. Wọ́n máa bá bàbá máa tọrọ. Èyí tẹ́jọ́ ò ní rí fáwọn tí wọ́n tẹ́jú mẹ́lẹ̀ tó àti tí ó máa rí fètò lẹ́yìn kọ́lá tó ti wọ́n ká kó òun tó. Ọ̀sán wọn àwọn ìdálà aláàbàkì fàájì màtọ́ àtàtọ́ yìí wọ́n kò fòrà máa káfà rọ̀. Mímọ́ kànga tábìsì ọlọ́run ọba tó rí tinú tòde ojú rẹ̀ tó gbogbo ń tẹ́lá rẹ̀ ṣe ẹni tí ń tẹ̀lé tọ́lọ́run kọ́dà káwọn èèyàn òrùn tó tọ́lọ́run ní ṣe àtẹ́gbọ́
nǹkan ọwọ́ ní gbogbo lọ́wọ́ yìí mo pín sí méjì àwọn àdá kan bẹ́ẹ̀ àlìjẹ́nà láàmà lọ èsì ní bìkítà dájọ́ ọ̀pẹ́ lọ́rùn ọlọ́run fásitì àti ọwọ́ àlìjẹ́nà àwọn eléyìí inú náà sátọ́lá wọn lọ ó ti wọ́n ṣe tó kẹ́ẹ̀má kí o mọ́ kú sí ọlọ́run tó ìṣọ̀kalẹ̀ ẹgbẹ́ inú sátọ́lá ní ọ̀pẹ́ sí ọlọ́run ti wá sí mu wọn. Wàhó bàtà bọ́ọ̀lù lọ́tà nínú yìí wàhọ́ọ̀dà kú ní Muhammad sẹ́yìn ìdáṣẹ́. lọ́ba tún wò nínú ìmọ̀lẹ̀ ara rẹ̀ níbi jọ́lọ́run ó tún wò ìbùkún kan bẹ̀ ó ní eléyìí àyànfẹ́ mi ní fídá Muhammad ìmọ̀lẹ̀ mi máa jẹ́ Muhammad báwọn náà sallallahu alaihi wasallam. وكان بين يديه كالمصباح الأنوار الأزهر. ìmọ̀lẹ̀ ọ̀hún tó kú dáná Muhammad wà ń bẹ wọ́n ju ọlọ́mọ yìí ọwọ́ àdàbí àtùpà kìí sàtùpà tí ò lè pọnú dáyédáyé láti máa máa títún játùpọ̀ mí ọ̀kan ìjájẹ́kù ọ̀kan nìyí tí èkú tí wọ́n sì chájé òun wá pẹ́lẹ̀ tí nǹkan pẹ́lẹ̀ ló yà wọ́n ju ọba àlejò ọlá wọ́n bá ṣe sà àkúkú yìí fún ọlẹ́ káwá tún ṣe sà àkúkú yàrá àkúkú yàrá fún ọlẹ́. àti gègé tí wọ́n fi kọ́ ní jẹ́ kálámù ìgbà ọ̀kánkọ́. Fọ̀kẹ́tà bá ní kọ́lámù lábì ìlò òkùnkọ́ ní àmàrò. Gbogbo náà wá pàṣẹ pé eléyìí ó ti rí eléyìí ó jọba eléyìí ó jẹ joyè eléyìí ó jẹ gómìnà lórí ọmọba eléyìí ó wà tí epo láyé àfọ eléyìí ó jẹ tọ́lọ̀ ọmọ eléyìí ó jẹ àfà dàmúlà ọmọdé eléyìí ó jẹ kò ní dàfà tí epo láyé àwọn akéwù bàbá eléyìí ó tó lè tọ́ kéwù eléyìí ọmọ sáyé ní kò ní lẹ́nu kẹsì eléyìí ó wáyé kó wá sí ni ọba méjì kọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ kálámù yìí ni wọ́n kọ́ ní kọ́ ní kọ́. níbi ìgbẹ́lẹ̀ kejì ni ọlọ́run ní ti dá àlẹ́ àràṣí rẹ̀ ó sì dá àlùkùn sí rẹ̀ wọ́n bá jọ púpọ̀ ọmọ tó lọ àràṣí àti kùn sí ìtọ́ ọlọ́run ó sì bí èyí tí wẹ́dà àṣẹ láwọn fọ́nítọ̀ ṣe ní kò lè jọ kò sì ní jọ. Wọ̀dà Násùn rọ́ṣùn ní alẹ́ àrìṣí kò sẹ́ tọ́ra. níbi àlẹ́ àràṣí ọlọ́run yìí orúkọ náà Muhammadu wa gbé ní wọn kọ́ síbẹ̀. Àdúgbò fi àtàwọn akáàbọ̀ àti àwọn ilé ńláńlá tí mẹ́mẹ́ àtàwọn nǹkan àgbáyá ní oúnjẹ tí mẹ́mẹ́ láwọn nǹkan èso àtòdòdó ọmọ ṣẹ́mẹ́ ọlọ́run ti bẹ̀dá yìí mú. Fọlọ́mọ́ arábẹ́lá òun ayé àtàkùnkà ádámà abàyè lẹ́ṣẹ̀rù aláàdàbí rẹ̀ wà lè ṣẹlẹ̀. Bàbá mi ṣe tẹ́tí ọ̀dà níbi àádámà bàbá gbogbo wa bàbá àwọn tó ti wáyé tó ti lọ bàbá àwọn tá ń bẹ lọ́rùsùn bàbá àwọn tó tún dé ńgbà míì ìkẹ́ àtàlá bí ọlọ́run kọ́ mọ bá nẹ́bí tí wa Muhammad kọ́ mọ áná bàbá wa nẹ́bí Adam. Afúrájà aláàtí náà ti
níwọ̀n àwọn àmọ́lẹ̀ sí àwọn àmọ́lẹ̀ tó lọ́wọ́ sí bí ẹrùpẹ̀jẹ́ ìdánábí adáma yóò ti bìkan wá látara àwọn ọmọdé rẹ̀ tí jáde Muhammadu lọ́wọ́ sí wọn. ọ̀pọ̀lọpọ̀ kúrì adáma àwọn àtúnṣún tọ́jà pé ojú wọn mọ̀ ẹjẹ́ látòní lọ Ádámù. bàbá adájúdámà ọdíjà àfíìsíyàrò. wọ́n ti rí nu àròsọ ọ̀pọ̀ ọ̀rọ̀ tí lọ́wọ́ Muhammadu ní òun tó lè tún rẹ̀ sì gbilẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ ọba rẹ̀ tọ́jà lónìí máa wí ń pẹ́ pẹ̀lú rẹ̀. ọ̀rọ̀ tí lọ́wọ́ Muhammadu ní. ní kàrámàtì alárọ̀bí àgbẹ̀wò nídìjú pàtàkì wọn náà wàlámíàlà àhádò sáwọ́ àti. ọ̀gá wa ní Muhammadu sọ báyìí pé nínú àpẹẹrẹ Ọlọ́run tó ṣe fún mi òun ni pé ní ọmọ bí mi wọ́n bí mi lẹ́ni ká ti dábẹ́ fún mi ni bàbá ọlọ́yà kò sí lẹ́nu ẹ̀ gbà pé èmi ni mo dábẹ́ fún kọ́dà àwọn nǹkan ni wọ́n bá mi mú lọ́wọ́ gbà náà torí ojú ẹnìkan ò rí òwò ara mi rí. wàá tún sọ̀rọ̀ ìfọ́sẹ̀ká lọ́kọ̀. àdébí tó wáyé kí Ọlọ́run máa bá a. ilé àtọ̀wá kí mẹ́lẹ̀ tẹ̀mí wàlà kìkì sí mẹ́rin. fún Ọlọ́run ọba tí sáré lẹ́sà òun ló gbé ẹ̀sà rẹ̀ kalẹ̀ látara nẹ́bí Ismaila ọba ayọ̀ àwọn ìdílé kan látara rẹ̀ tí wọ́n jẹ́ ìdílé ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ní ẹ̀sà. wọ́n tọ́wọ́ kúrẹ́ ìṣà lòkè náà. bó ti ṣàkínná náà lẹ́sà lára àwọn nẹ́bí Ismaila ọmọ àṣà Kùrẹ́ṣì lẹ́sà lọ́tọ̀ pé nínú àwọn ọ̀rẹ́ tí ó jẹ́ lára kìnnà náà ọ̀tọ̀ tó ní Kùrẹ́ṣì. wọ́n tọ́wọ́ ní kùrẹ́ṣì má lè ha ṣe. àwọn ọ̀rẹ́ tí wọ́n láti ran Kùrẹ́ṣì tó pọ̀ nínú Mẹ́kà ó tún wáyé àwọn ọ̀rẹ́ Bani Hashim lọ́tọ̀ ó ní kí wọ́n jẹ́ ẹni ẹ̀sà lọ́tọ̀. wọ́n tọ́wọ́ ní má lè ha ṣe. àwọn ọmọ tí wọ́n bí nínú ọ̀rẹ́ Hashim pọ̀ tí kálukú náà máa kira mọ́ra Hashim àmọ́ tọ̀ lè mi ọ̀kan lọ́mọ ní nínú ọ̀rẹ́ Hashim. fàánà ìyàwó bíbí ìyàwó bíbí ìyàwó. ọ̀rẹ́ tí ń wò mí nì bí wọ́n bá la àdá wọ́n tún bá dán bí wọ́n bá là yìí tí wọ́n kún yóò wọ́n tún bá dán bẹ́ẹ̀ ọ̀bá yé kó sún tí bá ń la ọmọ àdá lọ́pọ̀ ọ̀kẹ́ tí mú ara wọn nígbà ọgọ́rùn-ún àdá náà ni ó tún máa mú ẹ̀sà ní ní àwọn ẹ̀sà wọn bí mi àwọn ẹ̀sà wọn bẹ́ẹ̀ tó bí mi àwọn ẹ̀sà wọn bẹ́ẹ̀ tó bí mi fún àlẹ́ báwọn èmi náà àwọn ẹ̀sà kó bí ìrákìrà bàbá tí bàbá ìyá kí yóò sí náà tó bí mi ọmọkọ́mọ kẹ́mi náà ti bẹ bí ti bàrá jẹ́ bẹ́ẹ̀ kẹ́mi náà sì bí kèé sọ̀rọ̀ kọ́mọ ti bàdé jẹ́. وصلوا عليه صلى الله عليه وسلم 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 صلى الله عليه اللهم اعز المسلمين والمسلمين اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم
الله الذين كفروا بجيشهم لم ينالوا خيرا فكفى الله المؤمنين القتال والله قوي عزيزا Yeah.